AY ojú wọn ti padà bó àwọn ẹlẹ́nu àwọn Raymond àwọn Raymond àwọn tó ń focaster fò ọyá gbogbo yẹn padà wá sókè èlé tó sọ pé ó máa fún mi lówó lẹ́ẹ̀kan kó padà wá fún mi ní 200,000. AY send the request. Some people not sabi football. Ẹ̀yin ọ̀kan èmi Portugal side ti win, that is all. Nǹkan tó bá èmi ni pé Portugal win. Ṣé o pé mo fẹ́ gbowó mi, that is all. Ọba mi o. You're welcome. Yes, ọba mi. Mo wà ní pool ní ọba mi. Tó bá win penalty ńkọ́ kí ni tèmi pẹ̀lú yẹn? Àdéhùn wa ni wípé either Portugal win or draw. So Portugal dẹ̀ padà win ní penalty, so wọ́n ti win náà nìyẹn. So ẹ wá fún mi lówó mi. That is all. Ẹni ẹ wà níbo? Ọba mi. Ẹ kálẹ́ ọba. Ẹ ṣe fàájì lọ, ayé ò pé méjì. Ẹ kálẹ́. AY. Ọba. Bọ́ọ̀ tó ń gbátàn yìí ó lọ́wọ́ ayé nínú o. Tá bá fẹ́ sọ reality. Wàláì tàlà èrè mà dòlé ọ̀run wọ̀. Raymond. Ọba mo dá yín lóhùn sá, ẹ kálẹ́ sá. Wọ́n ti ṣe mí pa. O sọ fún mi wípé lẹ́mọ̀ wà ní tàwọn tara pákéjì yẹn mo bá ti jẹ second goal first goal. Mi mọ̀ pé lẹ́mọ̀ wà ń bẹ̀ mo rò pé Ọba mo sọ fún yín gbà tí mò ń ṣàlàyé. Èmi rò pé Ronaldo nìkan ni star tó wà ń bẹ̀ ni. Rárá, mo sọ fún yín pé Lami Yamal mo ló Ká ní pé mi ti mọ ni màá ti gbé first goal. ní inú Spanish team nígbà tá à ń sọ. Ẹ mọ̀ pé network yẹn ò dáa nígbà yẹn, so ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ. So kí lẹ fẹ́ wá sọ ẹ́ sí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ nínú bọ́ọ̀lù? Mo ní Lami Yamal wà ní Ká ní pé mi ti mọ ni. Ọba Kí lẹ fẹ́ sọ pẹ̀lú bọ́ọ̀lù tó wà ń lẹ̀? Ọba ṣẹfẹ̀ pé ìrọ̀lẹ́ tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn máa yẹ wá sí. Hold on AY ẹ má tí ì sọ̀rọ̀. Ẹ jẹ́ kí Raymond sì sọ̀rọ̀ tiẹ̀ náà. Kí lẹ fẹ́ sọ pẹ̀lú bọ́ọ̀lù tó ń gbá tán yẹn? Ọba nǹkan tí mo lè sọ ni pé coach àwọn Spanish team yẹn òun ló ṣe mistake tó ṣe ni pé nígbà tó ti rí pé àwọn Portuguese team yẹn yí pé wọ́n strong defensively, so ó yẹ kó try láti change pattern yẹn kó gbé point man wọlé. Like kan tí mo mean by point man ni pé kó gbé striker tó strong, at least wọ́n sì ní Mikel Merino tí mo feel pé ó strong, ó lè dominate ní ọwọ́ iwájú yẹn. So tó bá gbé wọlé supply máa pọ̀ fún, then èèyàn máa wà tó máa disturb àwọn defender Portuguese yẹn, but kò ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe. Òun ló ṣe difficult fún àwọn Spanish team yẹn láti break defense line àwọn Portuguese yẹn nìyẹn. Defensively wọ́n strong, so nǹkan tí mo fi èpò ṣẹlẹ̀ nìyẹn. Reason tí match yẹn ṣe jẹ́ 50-50 ní gẹ́gẹ́ bí nǹkan téèyàn tó wọlé nírọ̀lẹ́ sọ wípé 50-50 ní match yẹn máa jẹ́. Èmi náà dẹ̀ mọ̀ because àwọn méjèèjì ló ní strength wọn. Defensively Portugal good,
then tá a bá ń sọ̀rọ̀ teamwork Spain náà good but ká ní pé coach àwọn Spanish yẹn tètè ronú ni ó likely kí match yẹn parí sí 3-2 but ó ti late kó tó ronú because àwọn guys yẹn ti sáré. kí ni prediction tọ̀dọ̀ mi. ẹ sọ pé match yẹn ó likely kí match yẹn parí sí draw kán lọ play penalty. mo ní draw or nǹkan tẹ́ predict yẹn. mo ní nǹkan tó bá predict ni win or draw ọba ní Portugal náà fún Portugal nǹkan tí nǹkan tó bá sọ nìyẹn ṣé mo máa ṣe yẹn ìgbà tí mò ń sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ mo sọ pé kì í ṣe pé Spain dá normal but Portugal ní àwọn experience player ju àwọn Portugal ní experience player ju Spain lọ ẹ understand bẹ́ẹ̀ ok wàá máa wo nǹkan tí Spain gbójúlé wọ́n gbójúlé Yamal àti bọ̀bọ̀ Rico lẹ́wùn yẹn àti bọ̀bọ̀ tó play òkè yẹn ẹ get bẹ́ẹ̀. Nico William ẹ understand so tẹ bá wo match yẹn dáadáa tẹ bá wo match yẹn dáadáa ẹ rí wípé ọmọ Yamal yẹn Mendes yẹn ó pocket yẹn kò rí ball play rárá kò rí ball play àtọ̀ tẹ bá dẹ̀ wá wo bọ̀bọ̀ Mendes yẹn ẹ wá rí pé òun àti Robin Diaz náà jọ ń ṣiṣẹ́ papọ̀. Ruben Diaz wọ́n connect. tí Mendes bá attack Robin Diaz á cover fún. yes ti get bẹ́ẹ̀ Robin Diaz ó máa cover fún bọ̀bọ̀ yẹn Mendes tó bá attack Robin Diaz á cover fún. ẹ understand bẹ́ẹ̀ so kò wá sí space fún rárá kò sí space fún Yamal rárá kò sáàyè fún rárá láti operate àtọ̀. mo sọ pé máa tó wá síbi ìrọ̀lẹ́ yẹn ó ní Ronaldo pé ó ti dàgbà ó ti ṣe kinní kan mo ṣe wáyé I'm not a Ronaldo fan Messi fan ni mi but tí Ronaldo bá wà ń feed ó push ní fún tíìmù ẹ̀ ó push ní ok na ẹ wá wo bọ́ọ̀ tó score yẹn bọ́ọ̀ tó score yẹn striker mi lè máa score ẹ̀ ó ju ẹsẹ̀ sí bọ́ọ̀ yẹn ni ó dẹ̀ wọlé kò gbá mọ́ọ̀ṣì o but ẹyọ̀kan tó rí yẹn ó make sure pé òun score ẹ̀ ẹ get so Portugal wọ́n ní experience player ju Spain lọ Spain á play ẹ̀ wọ́n ní formation wọ́n ní tactics ẹ understand bẹ́ẹ̀ wọ́n ní tactics tí wọ́n lè fi play ṣùgbọ́n wọ́n nídìí àwọn experience player wọ́n nídìí calibre of player tẹ́ pé wọ́n ní egun ẹ máa wo Mendes lálẹ́ yìí ẹ wo nǹkan tó gbá ìgbà tó wá yọ tó wá gbé bọ̀bọ̀ Rafael Leao yẹn tó gbé wọlé ẹ rí nǹkan tó play ẹ rí bó ṣe operate ó make sure pé ó fún àwọn defender Spain yẹn ó fún wọn ní problem tẹ́ pé wọn ò lè jáde ẹ understand bẹ́ẹ̀ so quality player ń gbà mí experience player ó máa. ṣe rí ibi tí coach Spain ti ṣe mistake nìyẹn nígbà tó rí pé Nuno Mendes ó ti pocket Lamine Yamal ó mọ̀ pé Ruben Diaz máa cover fún Nuno Mendes which means pé èèyàn méjì ló ń stop Lamine Yamal láti operate ó yẹ kó yọ Mikel Oyarzabal tó jẹ́ striker Spain because ìyẹn ò ní strength láti dominate níwájú àwọn defender Portugal so ó máa gbé Mikel Merino wọlé Merino sì ní strength ó ga so tó bá gbé Merino wọlé ó máa jẹ́ man to man láàrin Ruben Diaz àti Merino so kò ní lè lọ join Nuno Mendes mọ́ láti lè máa block Lamine Yamal so ó máa jẹ́ 1-1 Lamine Yamal against Nuno Mendes mo dẹ̀ mọ̀ pé tán bá fi Nuno Mendes àti Lamine Yamal sílẹ̀ Lamine Yamal máa beat ẹ̀ tí Lamine Yamal bá dẹ̀ ti beat ẹ̀ ó máa dangerous nínú box but coach àwọn Spain yẹn sùn lọ ó ti gbàgbé nǹkan tó yẹ kó ṣe at the right time ó fi àwọn Portuguese defender yẹn lára balẹ̀ láti play possession football so kò séèyàn tó disturb defender àwọn Portugal òun ni match yẹn ṣe rọrùn fún òun ni wọ́n ṣe lè read the game yẹn defensively tẹ́ bá wo attacking force Spain ní central attack wọn yẹn wọn kò sí force níbẹ̀ so ara àwọn defender Portuguese yẹn balẹ̀ dẹ́tẹ́ bá dẹ̀ wo defence line àwọn Spain nǹkan tí Ronaldo fi score ball yẹn Cucurella ló fún ní chance ká ní pé kò fi ọwọ́ beat Cucurella máa rí pé ó fi ọwọ́ pin ẹ̀
kó tó dé pò nẹsẹ̀ sí bọ́ọ̀ yẹn. So ká ní defender tó lè bá Ronaldo compete ni ó máa difficult fún Ronaldo láti score irú bọ́ọ̀ yẹn. So mo máa sọ pé lálẹ́ àwọn Spain láwọn àwọn apá ibì kan wọ́n get it wrong tactically. So nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ń ṣe pé bí Spain ò play wọn, Spain press wọn dáadáa, but gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé Portugal láwọn experienced player, so experience yẹn òun ló count fún Portugal, òun náà fi win match. Portugal dẹ̀ mọ̀ pé táwọn bá lọ opportunity àti drag Spain wọ penalty shootout ó show off àwọn páwọn máa win. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ó dá àti ìyẹn ti lọ àti jowó tá fẹ́ jẹ ẹ jẹ́ ká padà sí Kazakhstan àti North tó fẹ́ gbá ní 3 o'clock lọ́la. Kí ló ṣẹlẹ̀ nínú ayé àwọn méjì yẹn? Ẹ jẹ́ ká gbọ́. Raymond ṣẹ́ẹ̀sì wà bí abẹ́ẹ̀ sí bímọ. Gbogbo àwọn tí wọ́n gbé wọlé gan wọn ọ̀rọ̀ fira dátà, wọ́n mọ bọ́ọ̀lù bọ̀t kò sówó, yẹn la fẹ́ jẹ. Wọ́n mọ̀ nípa bọ́ọ̀lù bọ̀ kò sówó. Game is based on experience. Gbogbo ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ ní comment section yìí, ball is unpredictable because jìbìtì pọ̀ nínú ball. Jìbìtì pọ̀ nínú ball. Kan tó play ball, ọ̀rọ̀ ball ó dàbí ọ̀rọ̀ Nàìjíríà ni. Kan tó play ball wọ́n ti mọ ẹni tó fẹ́ win, wọ́n ti mọ ẹni tó fẹ́ gbé fún. Kẹ́ bá tí mọ̀ kẹ́ lọ mọ̀. Raymond ọba ṣe rí country méjèèjì tó fẹ́ play lọ́la, North Macedonia àti Kazakhstan, wọn kì í ṣe country tí wọ́n mọ ball play like wọ́n ń ṣe country tó ṣe kànrìn tá a bá ń sọ̀rọ̀ football. But last match tí wọ́n play, North Macedonia yẹn ó na Kazakhstan ní 4-0. So tá bá dẹ̀ wo North Macedonia, wọ́n sì láwọn player tó yẹ pé wọ́n jáde, wọ́n lọ play ní Europe, wọ́n lọ play láwọn top team. So Kazakhstan yẹn wọn ò ní player tó less experience bí North Macedonia. So to me kò sí nǹkan tí Kazakhstan máa play, North Macedonia yẹn máa nà wọ́n because North Macedonia yẹn ń ṣe footballing nation. nǹkan tí èmi suggest ní bọ́ọ̀lù yẹn ni wípé tó bá jẹ́ pé bóyá àwọn Kazakhstan tẹ́ sọ yẹn bóyá wọ́n ti lọ ra players because kò yẹ kí wọ́n gbé kíní wọ́n ti wín ra jù, kò yẹ kán fún wọn bíi 10 hold ní pẹ̀lú 4 hold ọ̀nà wọn. Ọba wọn kì í ra player torí ball country ni kò ń ṣe ball football club. Orílẹ̀-èdè ló ń play kò ń ṣe club. So ọmọ ìlú wọn ló máa play fún wọn kì í ra player. Ìdí tí ọ̀dì wọn ṣe súnmọ́ra ni pé àwọn méjèèjì wọn kì í ṣe country tó yẹ pé wọ́n mọ ball gbá bẹ́ẹ̀ yẹn, like wọn ò ṣe country tó ń dominate tá a bá ń sọ̀rọ̀ football. So òun ni ọ̀dì wọn ṣe súnmọ́ra. But North Macedonia yẹn sì láwọn player tó yẹ pé wọ́n jáde, wọ́n less experience ju Kazakhstan yẹn lọ. So òun ni North Macedonia yẹn ṣe wà ahead wọn. Báwo lẹ ṣe sáré mọ̀ ẹ́ ṣiṣẹ́ sáré lọ wádìí wọn ní àbí ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ àbí báwo? Torí ìdíwé tẹ fi ń sọ̀rọ̀ ẹ ṣe ló dàbí pé ẹ̀yin lẹ gbé wọn sórí fíìdì. Ọba nǹkan tó ṣẹlẹ̀ ni pé like bí irú iṣẹ́ tèmi ń ṣe, mo lọ opportunity àti ṣe research lórí wọn díẹ̀. So reason tí mo ṣe mọ̀ díẹ̀ nípa àwọn country bẹ́ẹ̀ yẹn ni because tá bá wò wọ́n sí country méjèèjì, wọn ò tí gbá World Cup rí, wọn ò qualify fún World Cup rí. So country tí ó bá dẹ̀ qualify fún World Cup tí ó gba competition tó ní meaning to me, wọn kì í ṣe country tó jẹ́ pé wọ́n mọ ball gbá bẹ́ẹ̀ yẹn. So ó dàbí Nàìjíríà àti Niger, kéèyàn máa fi Niger compare Nàìjíríà ti lọ World Cup, wọ́n ti play African Cup of Nations. Ìgbà wo ni Niger gbá African Cup of Nations last? Ó ti pẹ́. So èèyàn lè compare irú àwọn country bẹ́ẹ̀ yẹn pẹ̀lú àwọn bíi Spain, Portugal. Irú àwọn bọ́ọ̀ tó fẹ́ gbá lọ́la báyìí kò lè ṣèrú nínú yẹn, wọn ò lè ṣèrú nínú yẹn. No, wọn ò lè ṣèrú because football match tó yẹ pé FIFA regulate ní àjọ tó ń mójútó bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè àgbáyé, so kò ń ṣe wọn ò lè ṣèrú.
a jẹ́ pé north yẹn la máa bá lọ nìyẹn o. bọ̀ ṣé ká gbé first half scoring àbí kí náà pé highest scoring. Yes, èèyàn lè lọ èmi máa prefer second half highest scoring. Okay. ẹ jẹ́ káwọn wòlíì tún sọ̀rọ̀ wòlíì ay. Norway yẹn báyìí Norway máa win lọ́la yẹn ó ṣùọ́ so ìyẹn ni mo mọ̀ pé ó really jẹ́ match kan tó ṣùọ́ gidi ní ọ̀la yẹn but àwọn north match. ṣé àwọn Norway yẹn máa gbá live a máa wò wọ́n live. wọ́n máa gbá live wọ́n dà àwọn Norway yẹn dà wọ́n dà gidi. a máa wò wọ́n lórí live báyìí bá ṣe wo àwọn ti alẹ́ yìí. a máa wò wọ́n náà a máa wò wọ́n àwọn country tó lórúkọ náà ni wọ́n. ó dà pé bọ́ọ̀lù pọ̀ lọ́la o. bọ́ọ̀lù pọ̀ lọ́la. èló ni hod tán fún Norway yẹn. Belgium àti Wales. hod èló náà fún Norway. Mr. ay ẹ sọ pé Norway máa na Estonia tẹ́ bá wo ẹ̀ẹ́dẹ̀ lọ ra dátà yìí méjì mi láìkí máa bá tálákà rìn. nẹ́tíwọ́ọ̀kì ìjọba nẹ́tíwọ́ọ̀kì owó dátà ló kéré jù. ilé rí tó dẹ́bi sọ pé Norway máa ilé rí tó dẹ́bi sọ pé Norway máa nà. Norway dáa like Norway wọ́n ní láti lọ World Cup tàbádẹ̀ rí àwọn player tí Norway ní wọ́n ní irú Haaland báyìí ọmọ Man City yẹn ó wà níbẹ̀ ọmọ Arsenal Odegaard ó wà níbẹ̀ so wọ́n dá yes Odegaard so wọ́n tiẹ̀ dáná normal wọ́n dá so nǹkan tí mo rí bíbẹ̀ wọ́n máa ná 100% ti ẹ̀ ní. Raymond 109 normal fún wọn wọ́n máa ná ànàpá ni. ọba 109 náà fún Norway bọ́ nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé last match tí Norway play against Estonia Norway ò tí ì nà wọ́n 0-0 ni wọ́n play then before last match ilé tán play match Estonia lọ na Norway mọ́lé 1-0 so ìgbà míì it's not about pé bóyá country kan dáa àbí wọn ò dáa Estonia ẹ lè dúró tì wọ́n pé kò sọ́nà fún wọn tá bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn Norway láwọn player ju Estonia lọ lóòótọ́ but àwọn country kan máa ń wà tó yẹ pé wọ́n mọ̀ pé àwọn ò lè nà yín but wọ́n struggle àti parí ẹ̀ sí draw so to me èmi máa prefer win or draw fún Norway àbí Norway to win either half torí tí Norway bá ń win lọ ní first half ó lè di 10 minutes káwọn yẹn concede penalty kó di 1-1 so bírú àwọn football bẹ́ẹ̀ yẹn ṣe ń rí nìyẹn torí àwọn Estonia yẹn máa kó ṣan ti Norway ni Norway dẹ̀ lélẹ̀ àwọn náà ṣe ń gbìyànjú wọ́n ṣe ń tiraka ni tẹ́lẹ̀ wọn ò ṣe country tó dáa but torí player méjì tí Mr. ay dárúkọ Odegaard pẹ̀lú
Haaland tó ń play ní Man City so ó ti jẹ́ kí tíìmù yẹn strong díẹ̀ but èmi máa prefer Norway to win either half instead of Norway straight win. kí ni odd tán fún Norway either half yẹn. èèyàn máa ń take risk ni àwọn Norway yẹn ó sure 100% ní Norway ó máa na àwọn yẹn torí ó ní ìdí máàṣì yẹn normal last match tán play báyìí ó dà pé ìjẹ́ tàbí jẹ́rìn náà play ó dà 3-0 náà ó dà pé 3-0 náà so ó sure wípé Norway tiẹ̀ máa na àwọn yẹn ó 100% sure nìyẹn àwọn máàṣì kan wà tẹ́ pé téèyàn bá rí àmọ̀ ẹ̀ pé normal win lélẹ̀ so kò ní ìdí pé èèyàn kàn dẹ̀ tún guide ẹ̀ téèyàn bá fẹ́ win kó kúkú win so bó ṣe rí nìyẹn lójú tèmi ní o. ay Norway máa win but to play safe lèmi sọ tá a bá ń sọ̀rọ̀ pé kéèyàn bet ṣe understand football ni anything ló lè ṣẹlẹ̀ at times football ò ṣe é predict gẹ́gẹ́ béèyàn kan ṣe sọ ń rọ̀lẹ́ mo sọ ṣáájú lẹ́ẹ̀kan pé Norway lè máa win lọ 1-0 kó di 9 minutes káwọn èèyàn equalize kó di 1-1 so fún èèyàn tó bá fẹ́ bet especially àwọn tó ń stake high èmi máa prefer Norway win either half tí Norway bá win fine tán bá dẹ̀ win first half ẹnìyẹn ti jẹ owó ẹ̀ nìyẹn ṣe understand pé èèyàn fẹ́ bet èmi máa suggest Norway to win either half instead of Norway to win straight. odd wo náà fi síbẹ̀ odd wo náà fọ́ sí either half yẹn. ẹ káàbọ̀ ẹ ṣe aláìfò yẹn sí màá nìyẹn kó wá fún mi 200,000. Ẹ máa follow mi báyìí. Kí ló kò máa yẹn kíní kan ìfẹ́ kíní kan. wọ́n lè má gbé ń dá half gan síbẹ̀. Norway. Norway to win either half odd yẹn kéré so instead of that èèyàn lè lọ fún Norway to win straight. ta ló ráyè odd 1.09 rubbish èyí lè fẹ́ gbé sí èyí lè fẹ́ jẹ ṣé kí bí 1 million jẹ 90,000 àbíkú ẹ sọ̀rọ̀. ọba mi náà follow mi sómi ní ṣẹ́ẹ̀sì wọn bọ̀ mi wá mọ̀ wọn tó follow wọn ló lè rí wọn ṣẹ́ẹ̀sì ẹdí ìfẹ́ lórúkọ wọn ẹdí ìfẹ́. hold on odd yẹn kò sí Norway mi ò tẹ̀lé tààrà ni rubbish game ni ó ní ọ̀nbẹ lọ fún kasakasta yẹn àbí kí náà ń pè é ò lè lọ fún Norway rádaràda wo ni. àti North Macedonia. north ẹni máa gbé north ẹ máa dẹ̀ gbé first half higher scoring nǹkan tó máa ta fún wọn nìyẹn wọn ò dẹ̀ lè escape ẹ̀ méjèèjì gan ni máa jẹ tí ọba kéè sára. mo ti lọ wo bọ́ọ̀lù àwọn méjèèjì yẹn North Macedonia ẹ mọ bọ́ọ̀lù gbá ju kasakasa pokowi bọ̀ tó dà pé kasakasta yẹn ló wà nílé. rárá ọba North Macedonia yẹn ló wà nílé friendly match ni kò ń ṣe friendly náà fẹ́ play. ẹ sọ pé North Macedonia ló wà nílé.
North Macedonia ló wà nílé. báwo la ṣe ń dá tó wà nílé mọ̀ because níbi bíi nísìnyí Kazakhstan náà gbé sí home o. wọ́n ní kì í ṣe friendly match náà fẹ́ play o. àtẹ̀wá mẹ́ta tó ẹ̀ tó fẹ́ wá gbàgbọ́ báyìí gbogbo olúkàwọn kò kàn sọ́lé tó hùn. géèmù mẹ́ta mo fẹ́ gbé a máa gbé North Macedonia a máa gbé gogo a dẹ̀ máa gbé first half jẹ́ kí wo gogo wọn náà. Okay, ọba World Cup qualifier náà fẹ́ play so Kazakhstan yẹn ló wà nílé North Macedonia yẹn ló wà ní away qualifier World Cup ní lọ́la. ṣé àwọn méjì ló ń wá nǹkan kan àbí. àwọn méjèèjì ló ń wá nǹkan. North Macedonia ẹ má jà pátá jẹ́ kí yọrí dìdìrín kó bí wà kí n báyìí ló gbọ́ ní. ọba mi èmi ń gbádùn bí ọba mi ẹ wò mo ń jẹun. ẹ máa jáyé lọ. ọba mi Ọlọ́run ṣe mí fẹ́ ṣòbélìsì ẹni ọba mi ẹran àti bélìsì ẹni ọba mi. jáyé lọ́wọ́ bá ti rìn. ọba mi Ọlọ́run yín ni ọba mi ikú ò ní pẹ̀tà níwọ̀n ikú ò ní pa yín fún wa lágbára Ọlọ́run ẹ̀mí á gùn fún ọba mi. World Cup for qualified tomorrow. Is it very my king? Láìpẹ́ ìgbà àjẹ́ parí mi fẹ́ jẹ báyìí mo meditate bí mo ti fẹ́ gbowó lọ́la láti sọ ọ̀gá mi. ọba North Macedonia yẹn dáa ju Kazakhstan. gbogbo nǹkan ló ti gẹ́gẹ́ bí dájú. mo ṣe sọ wọ́n sì lẹ́ experience player. Oba away will have upper hand because like 7 of their players are very good, sir. Okay, God bless you. I'm meditate. Wọ́n sọ̀rọ̀ tẹ́tẹ́. Sportybet ni ìpàdé tẹ́tẹ́. Iṣẹ́ ọpọlọ ni. Bẹ́ẹ̀ka fi sí. Àgbé ọpọlọ ìjókòó. Ìyàtọ̀ wà láàrin tẹ́tẹ́ àti gbogbo ọmọ ọpọlọ. Kò fẹ́ predict. Iṣẹ́ prophet gangan ni sportybet. Iṣẹ́ wòlíì. Ok, kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́nu? Kó béèrè lọ́wọ́ holy center. Ẹ sọ̀rọ̀ tẹ́tẹ́ ẹ mọ̀ ọkọ̀ tó jẹ́ tẹ́tẹ́. À ń sọ̀rọ̀ nípa prediction. Ó kàn jẹ́ pé mo kàn láìkì mo nídìí àwọn. Then ọba. Wọ́n gbọ́. Àwọn North Macedonia yẹn wọ́n ní àwọn player bíi 7 tó yẹ pé wọ́n play ní top club ní Europe like more than 7 gan than àwọn Kazakhstan yẹn tó yẹ pé ìlú wọn nìkan ni wọ́n wà so wọn ò fi bẹ́ẹ̀ ní òye football. Then àwọn North Macedonia yẹn ó ti pẹ́ tí wọ́n ti ń gbìyànjú láti qualify fún World Cup so opportunity ní match ọ̀la yẹn máa jẹ́ fún wọn so wọ́n máa gbára mọ́ match yẹn ju bí a ṣe rò lọ so to me gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tẹ́ bá lè risk North Macedonia yẹn wọ́n ní upper hand ju Kazakhstan. tí mo fẹ́ play game lọ́la lélẹ̀ mo máa gbé North Macedonia yẹn mo máa gbé gogo mo dẹ̀ máa gbé first half higher scoring méjì wọ́n máa rálu méjì ń bẹ̀ wọ́n ò lè escape ẹ̀. ọba in fact ó possible kó jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ló máa wá torí first half higher scoring yẹn ó visible nítorí tí for example tíru North Macedonia tí bí a scores bá ti jẹ́ bí 3-0 ní first half àbí 4-0 so àwọn player tó bá good nínú tíìmù wọn tó bá ti di second half coach wọn ti máa mọ̀ yìí pé ó máa difficult fún Kazakhstan láti ṣe comeback
so ó máa yọ àwọn best player jáde, ó máa gbá àwọn player tí kò láǹfààní láti play, ó máa gbé wọn wọlé. So kò ní, tí goal bá tiẹ̀ máa wáyé ní second half ó lè má ju ẹyọ kan, so which means pé first half highest scoring ti wá nìyẹn. Then gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pẹ̀lú gogo yẹn, nǹkan tó bá ti lè mú North Macedonia score bíi mẹ́ta, wọ́n máa relent, wọ́n máa gbá àwọn best player wọn jáde, so ó máa fún Kazakhstan ní opportunity bó tiẹ̀ jẹ́ ẹyọ kan láti score. So ó likely kí match yẹn parí sí 3-1 àbí 4-1. So gogo yẹn tún visible. So then straight win náà tún visible because gbogbo nǹkan ní North Macedonia yẹn fi dáa ju Kazakhstan. So option mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ sọ yẹn òun ló visible lọ́la sà. Bí wọ́n ti play ẹ̀ mo ti sọ. Ó dàgbé pé 3 o'clock ọ̀tún náà fẹ́ play ẹ̀. Bẹ́ẹ̀ ni 3 o'clock ọ̀sán ni. Yes, mo mọ̀ pé gogo yẹn difficult but matter. Then ọba match kan tún wà lọ́la, Italy pẹ̀lú Moldova. Match Italy máa win match yẹn. Bọ́ọ̀lù kan máa ń gbá léde mi kì í gbá bọ́ọ̀lù méjì mọ́. Bọ́ọ̀lù kan léde tí bá ti jẹ 500,000 léde òtítọ́ 500,000 per day ni. Àwọn bọ́ọ̀lù tó pọ̀ tó máa ń ta yẹn ló máa ń kówó mi lọ. Ẹyọ kan péré ní léde. Bá ti jẹ 500k léde is okay. Owó yẹn mo fi fún ìyàwó mi ní gift tí máa fi ra lion tí máa fi ra oríṣiríṣi. Ìwé ìyàwó mi mo ṣe ń ta. Tàbí option mi wà yàtọ̀ sí gogo yẹn. Èèyàn tún lè play gogo over 2.5. Àbẹ́lẹ̀ tí máa fi ta gogo yẹn kí gbé odd mélòó ló wà ní over 2.5 yẹn. Okay, anybody win. Ṣé anybody win ní wà ń bẹ̀ ni? Àwọn odd yẹn lè pọ̀. Èmi ò kí máa ń ta àwọn odd 1 point kíní. 2 lọ sókè lèmi máa ń play. Enter amount. Big sọ pé okay, you can play North Macedonia to score 2 goal. Àwọn game ni. Ṣèbí màá ní sọ pé òun fẹ́ fún mi lówó lẹ́ẹ̀kan. Santos yìí ni. Òun ní náà. Òun kọ́ sà, Ẹ̀dì Ìfẹ́ ló sọ pé òun máa fún yín lówó. Ẹ̀dì Ìfẹ́. Ẹ̀dì Ìfẹ́ ló kọ́ máa ẹ̀. Bá mi wá lọ wá fún mi 200,000. Ọba mi wọ̀n follow mi so mo rí wọn share live. Bò mí follow wọn. Ọba gogo anybody win 3 odd ni. Anybody win. Gogo anybody win 3 odd ni. Okay, wọ́n gbọ́dọ̀ gbá gogo.
I don't understand. Àwọn kọ́nà wọ̀nyẹn mi ò kì í máa ta àwọn géèmù tó bá ṣú ọ̀sẹ̀. Géèmù tó bá ṣú ọ̀ ni máa ń ta. Yes, èèyàn tún lè gbé yẹn náà. Baba, you can play North Macedonia to or both, but ìyẹn risky. Tí wọ́n bá lọ score ní first half, owó ti wọgbó nìyẹn. Ọba ìyẹn risk torí ó likely kán mọ́ score ní first half, so tí wọ́n bá dẹ̀ ti score ní first half èèyàn ti lose bet yẹn nìyẹn. But tí wọ́n bá lọ score ó dàbí pé ọ̀dọ̀ ẹ̀ máa pọ̀ gan-an. Ọ̀dẹ̀ ẹ̀ máa pọ̀. Jẹ́ kí n lọ wò ó. Ṣé under special ló wà rí? Sọ̀rọ̀ afáyè yìí ó dàbí pé ó ti bá mi ṣiṣẹ́ tipẹ́. Confirm bí holy center ṣe sọ yẹn kí n má doubt ẹ̀. Ṣé Kazakhstan yẹn lè score 3 ṣá? Ẹ wá o, another kọ́kọ́rọ́ lè léyìí. Okay. Raymond tó wà mẹ́rin. Mo wà bí ọba. Wọ́n ní North Macedonia yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kò lè score. Wọ́n ní tó bá score 5.10 hold nìyẹn. Tàbá lọ mú any team score 3 tàbá lọ mú yes nǹkan. Àbí no la máa mú ni. No ni kò lè score 3 tẹ̀léra wọn. Báwo la ṣe lè gbé kíní ẹ̀ síra láàrin ẹ̀? Ti kà sílẹ̀ yẹn lèmi fi pé ó make sense like bí first half highest scoring then gogo tẹ̀sọ àti North Macedonia to win. Ṣe rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn at least ó sure nínú match yẹn torí mo mọ̀ pé goal máa pọ̀. Èwo ni anybody win tó ń tẹnu mọ́ ẹ̀? Nǹkan tán mì pé gogo anybody win pé Kazakhstan lè win North Macedonia náà lè win ìyẹn ni anybody win. All mélòó ló wà ń bẹ̀? Odd yẹn ò pọ̀ 1.34 ní odd ẹ̀. Ẹ ò kì í ta àwọn ayò gẹ̀ẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn sẹ́. Any team to score 3 or more goals in a row. Ìbámu yes. Tó ti bá wá lọ gbé olè. Tí bá lọ gbé ní ìsàlẹ̀ yẹn. Not kina kò ní.
First half náà sọ̀rọ̀ nípa ẹ̀ níbi olùlàwábìsẹ̀. First half, two goals. Easy. Oh, they scored 2 in the first half. I'll divide by mage. You can stake 1 million, sir. Oh yeah, if you make it stake here. Mi ò kì í ta àwọn ayò gbìyẹ̀lẹ̀, àwọn ayò rádaràda mi ò kì í ta. Ayò tó bá tó 500k mi ò ní ta. Okay. Ṣé gogo wọn ní 2.10 ni? Raymond. Ṣé Raymond sì gbá ìṣàṣe lọ títí ayé ni? Láìtàn sí ẹ̀ lè máa gbá ìṣàṣe. Gogo 2.10 ìyẹn lágbára díẹ̀. Ọba gogo ṣú ọ̀nù match yẹn. Definitely tó bá play 10 minutes. So gogo ẹ̀ máa wọ 3 o. Ó máa wọ 3 ọ̀dọ̀. Tó bá play 10 minutes tí kò bá sí goal, gogo yẹn máa increase, ó máa wọ 3 odd. Ṣé kìí ṣe gbéyàwó mi ti yé wá? Bóyá jẹ́ kí n ṣe báyìí, eléyìí tí máa fi lọ gbé gogo yẹn. Jẹ́ kí n gbé 2.3. 2.5. Ebi 3 goals ni àbí? Bẹ́ẹ̀ni sir, 3 goals ni. So tí bá gbé 2.5 yẹn, màá wá lọ gbé first half higher scoring. Màá tún wá lọ gbé kí lórúkọ ẹ̀? Gogo. Gogo. Mi ò ní gbé gogo sẹ̀. Okay. Màá gbé 2.5 yẹn. Okay. Màá wá lọ gbé first half higher scoring. Màá ṣe wá gbé North Macedonia win, straight win. Méjì máa rà lù ń bẹ̀. But ṣé ẹni tó bá ń lo 100 kò lè play sporty bet man. Raymond ò sí ń bí. Dátà ti já. Is going to. Mo lọ fi ní last week wọ́n play bet lọ. Mo lọ fi 100 mo lọ fi paste bet. Ó wá lọ leak sí Vasua. Wọ́n dẹ̀ gbowó mi lọ lẹ́sẹ̀kẹsẹ̀. 1 million dẹ̀ wọgbó. So kí ló lè fárúkọ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ̀yin ọ̀gá tẹ́tẹ́, ẹ̀yin tí wọ́n ti fi ṣépè sí, ẹ̀yin tí ogun ìdílé tẹ́tẹ́ ń jà tí wọ́n ti fi tẹ́tẹ́ ṣépè sọ. Kí ló fa kíní yẹn? Kí ló ṣẹlẹ̀? Mi ò rí irú ẹ̀ rí. Kíní ẹ̀ dùn mí pa. Kò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ ní iPhone. Na mistake for your phone. It's a mistake o. Wọ́n ń gbá bọ́ọ̀lù yẹn lọ lọ́wọ́ ni o. Kí mo dẹ̀ lọ síbẹ̀. Ó wá lọ lead sí Vasua.
and the same ball yẹn níbẹ̀ orúkọ the same ball tí wọ́n mọ̀ wò yẹn náà ló wà níbẹ̀. ó dàbí Paul kí lórúkọ yẹn náà nínà PSG yẹn wàá ní ṣé wọ́n ẹsẹ̀ gbé format yẹn wá ní àríwá o. ṣé mẹ́rin oyin sùn ní ẹ̀ẹ́dẹ̀ yọ̀dànù ṣé dandan náà fi gbé èèyàn wọlé ni ta ló gbé mẹ́rin oyin wọlé yọ̀dànù. ṣé kìí ṣe pé sínú ti yó báyìí ara yìí pọ̀ wọ́n ní mi ò play virtual ṣé mo ẹsẹ̀ play tẹ́tẹ́ ni. kí ni ẹ yà mí lẹ́nu. but tí bá fẹ́ stick ó gbé yellow wá o ibi tó ń kọ stip sí yẹn ó gbé yellow wá best stip yẹn yellow ló ń gbé wá. that is simulate. ṣé ọwọ́ fóònù mi ni àbí kí ló lè farò kan bẹ́ẹ̀. fatamologist òyìnbó yìí pọ̀ o. bàbá ń bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí n mọ ẹjọ́ ẹ bá mi kọ́ sí kọ́mẹ̀ntì alẹ́ tọ́gọ́ ti sùn. ok ẹ bá mi kọ́ sí kọ́mẹ̀ntì kí sọ bàbá ń pè mí torí mò ń play orin so mo mute. ọba ti pè yín látàárọ̀. láyé lọ mi ò pé. ok ọba mi láìtọ́ ayé láyé lọ. ok ọba mi. mo fẹ́ kọ́ sódò ni mo kàn bẹ̀rù pé àtòyí ọmọ wọn pé ìyàwó ọba wọ pátá àti kíni wọ sínú odò ní ọba mi ṣe fún mi permission láti kọ́ sódò. ṣé bó ṣe wù ẹ́. ok ọba mi kò sí wàhálà ó ti lọ bẹ́ẹ̀ máa kọ́ sódò sí. jáyé bó ṣe wù ẹ́. jẹpẹ ayé bá mi. kò ṣeé fi sára kú. Ọlọ́run ṣe ọba mi lọ́wọ́ sọ bẹ́ẹ̀ pé borúkọ ẹbí jẹ́sẹ̀. a ní wúmà ẹ ti yóò sẹ wúmà ẹ ti yóò. ẹ borúkọ ẹbí jẹ ọba mi mo wíṣ pé ẹkọ wà lẹ́gbẹ̀ẹ́ wúmà ẹ báyìí iṣẹ́ burúkú ayé. àdópa nìyẹn. Ọlọ́run ṣe ó ti ro ayé burúkú ayé. ó ti ro ayé ẹ̀pin ló fà tó lọ mọ̀ ọ̀pọ̀. ọba ìyàwó yìí ni wúmà ẹ lọ́ọ̀fù yín gan. ìfẹ́ yẹn kì í ṣe ìfẹ́ kì í ṣe ọdún ìfẹ́ tó ní kọ́kọ́rọ́ nínú. ọba mi náà sọ pé kò lè gbé ẹkọ tó yẹn ọba mi wọn ti kọ́kọ́rọ́ ẹ̀ pa àwọn kọ́kọ́rọ́ tó máa ti rìn sọnù nínú odò tí ò ní mẹ́ni tó ní ipa lọ́ọ̀kì. because mi ò rí irú ìfẹ́ yẹn rí láyé mi. Ayaba 1, Ayaba 2. èwo ni yẹ̀ẹ́lẹ̀ èwo làwọ̀ tó wọ̀ ṣé kìí ṣe pé ìyàwó mi ti ṣe pàtàkì. jẹ́ kí n gbé kúrò. ọba mi níyè. àwọn tí kan wà téèyàn bá mú èèyàn rí kankan èèyàn gbọ́ pa. ọba mi ẹ̀ka òyàwó ìnà. ó rí lọ́jọ́ bẹ́ẹ̀ di ẹ bó ṣe ń ṣe láì kò kàn ń wù ẹ́ máa ń kọ́ mọ́. ọba mi ẹ̀ka òyàwó ìnà ọba kádẹ́mì ni ẹ máa gbé mi lẹ́sìn bí screen o ó di tọ́ọ̀nù ìyàwó yín sìn ọba mi ẹ̀ lè fọ ìyàwó yín lẹ́sìn bí screen secretary rẹ̀ lè fi lẹ́sìn bí screen. iṣẹ́ ọba ni kì í ṣiṣẹ́ fún gbogbo ayé. iṣẹ́ ọba ní
ìyá ti jayé lọ ti jayé lọ ó pọ̀ sẹ́ ayaba nìyẹn ti bu bélìsì sórí nǹkan tó mú pọ̀ ojú ẹ̀ ti red. ọba bélìsì nìkan lọ́mọ ẹ̀wẹ̀ life mi láti ń bọ̀ bélìsì nìkan lọ́mọ ó nìkan ni bọ̀ ó dà pé wọ́n ń bọ̀ tù lọ́gbé lọ́bẹ̀ yẹn ọba oníkẹ́ má lose guard o ọba àwọn èèyàn wá lọ́wọ́ díẹ̀ ìyàwó yín lálẹ́ ibi. Ó dá kí ẹ máa jayé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọlọ́run pẹ̀lú bí ìyàwó ṣe ń jayé tó ìyàwó yín ti ń jẹ́ ó sì ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé iṣẹ́ ọba ní sẹ́ẹ̀. Hello, ẹ káalẹ́ ọba. Ẹ káàbọ̀ Ẹ sà. káàbọ̀ àgbà bọ́là. Ṣé mo lè ṣe sí back camera ṣá? Bẹ́ẹ̀ fi kíní ẹ̀ hàn yín ni. Ṣé ẹ ti rí? Má gbé wá síbí. Kò nígbà TikTok kò nígbà TikTok máa yọ ọba block life ọba. Ok sà. Ṣé ẹ mọ ibi tó ti máa ń ka bẹ́ẹ̀tì yẹn? Wọ́n máa ń ṣe ibi tó ti máa ń ka bẹ́ẹ̀tì yẹn. Ibi kan wà bẹ́ẹ̀ wọ́n kọ reel, ibẹ̀ wọ́n máa gbé green wá. Ibi kan wà wọ́n kọ sim, bí wọ́n máa gbé yellow wá. Ibi sim yẹn lẹ tẹ̀. Kẹ́ni ẹ ti dá mi sí gbèsè gan-an. Tó bá ti Òkè wà lọ ní yọ owó wọn yẹn àbí. tó bá ti wà ní yellow yẹn tó máa fi lè tẹ bẹ́ẹ̀tì ó máa lọ sí virtual straight. Ọ̀ tó bá wà ní green yẹn ó máa lọ sí normal bet. Bọ̀ ọ̀gbà tẹ́lẹ̀ tí ní kí má fi wọ̀n yín yẹn. Mo ti gẹ̀ẹ́tì ẹ̀. Ẹ ti gẹ́ẹ̀tì àbí? Mo ti tẹ réèlì yẹn, ó ti gbé green wá bá. Tẹ́ bá bẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ó máa lọ sí normal bet, kò ní máa kó ní virtual. 1 million mi ló já dànù fàìlẹ̀ kan náà. Kí lẹ́ wí sà? Àní 1 million mi ló gbé lọ láàrin ìṣẹ́jú kan sẹ́ẹ̀. Mi ò rí kò ṣẹlẹ̀ rí. Ó yá kí ló fẹ́ ṣẹlẹ̀ láàrin bọ́ọ̀lù méjì ọ̀la yẹn? O ti gíran nínú tẹ́tẹ́. Ẹ ló apàṣọ. Dátà ti tán. Ó ti tán ọba mi. Àwọn tó máa ń ta tẹ́tẹ́ oní 200 naira làwọn ilé. Àwọn tó máa ń ta ẹ̀dẹ́ 20,000 50k. Ẹ máa pẹ́ ń bẹ̀. O tálákà ọmọ akẹ́kọ̀ọ́. Wọ́n lè gbé gẹ̀ẹ́sì. Wọ́n lè gbé gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni ṣe máa ń gbé gẹ̀ẹ́sì. Tálákà ò kí ń ta. So ayé ìgbà tó ń lè jẹ mí ti kọjá, wọn ò lè jẹ mí mọ́. So ayé ìgbà tá a máa ń ta game mẹ́wàá 20 a máa fẹ́ 1 day is for 1 game. My targeting is 500k. But that is all. Iṣẹ́ ọjọ́ ìjọ ni ẹni iṣẹ́ tó bá ń ṣe léde 2500k kí ló tún wá. Ó ti tó ọba mi. Atọ́làtọ̀ náà ń bad. Ojú kòkòrò dá. 500,000 times 30 èlò ni. Àmì ó jìnnà. Why do you say that? Mo fẹ́ tó fi Ẹ wá sókè kẹ wá sọ oríṣi tó fi pé ọ. 500 times 2 lásán 1 million yẹn times 15. That's 15 million. 15 àbí? 15 million ọba lóṣù. gbogbo wọn máa wá. Ẹ kí lẹ rí tó dẹ́bi sọ bẹ́ẹ̀? Pé àwọn méjì náà ní di match yẹn. Àwọn méjì náà máa tó fún wọn. Inter àti PSG náà àwọn méjì ló nídìí ẹ̀ wọ́n padà bójú Inter jù báyìí. PSG ní ìrẹ̀ ju Inter lọ. PSG ò ti gba kọ́kọ́ rí Inter kọ́sọ́mà ní Inter. Bóyá àwọn méjì bíi ti alẹ́ ló ṣe máa rí bíi eré tó gbálẹ̀ lẹ̀ Portugal àti Spain. Ṣé ìyẹn bọ́ọ̀lù tí wọ́n gbá lọ yẹn? Tó gbá lálẹ́ wọ́n gbà kan lálẹ́ táwọn Ronaldo gbà kọ́. Ṣé ilé tó fẹ́ gbá lọ́la yẹn? Ní wọ́n ti gbà kan lálẹ́ báyìí táwọn Ronaldo gbà kọ́ fún gbà fáìnà kan lálẹ́. Mo rí yẹn sẹ́ àwọn agbawó lórí yẹn náà. Wọ́n ní sí ilé tó fẹ́ gbá lọ́la bóyá ìtàlẹ̀ ṣe máa rí náà ló ṣe máa rí. Bóyá máa rí gbogbo ẹ̀ máa wá. Ó ṣùọ́. Ẹ fún mi ní 1 million kété dá tí bá ti jẹ lọ́la máa bá a fún yín nípadà.
ọba ayékẹ́ fún mi lówó kébìkẹ́ mi ta ẹ sáré yá mi ná. ọba ẹ bá mi yé kí n fún ẹ náírà káàtì fún ẹ bá mi ṣe sí. Ó yá ẹ pàkà náà báyìí. Ó ti ẹ̀ dá yín lọ́lá lálẹ́. owó ètò Ẹ pé lọ. Rédèrèdè yẹn fẹ́ máa ṣe. Àwọn èèyàn wọn yóò máa double tap. Àbí inú bí wọn bí ìyàwó mi ṣe ń ṣe fàájì ẹ̀ ni. Ọlá bí wọn nínú. Ẹ jẹ́ kí ìyàwó mi jáyé o. Ọlọ́mọ ẹ̀ kí ìyàwó mi sáà gbogbo síta lónìí sá. Ọlọ́mọ ẹ̀ kó Ọmọ ìyàwó yóò rí gbèsè. ọlọ́mọ ẹ̀ kí fóònù ìyàwó mi bọ́ sómi. Ọmọ bisikì mo wà ṣá. Ẹ̀yìn ẹ̀ yọ ni. Ẹ̀yìn ẹ̀ yọ ni. Kò yọ ọmọ lọ́kọ́. Ó ń yún àbí. Àwọn bá mi ò kò yọ ọmọ kankan wọ inú aṣọ mi báyìí. Èèyàn mú ooru. Bàbá mi kò mú oorun òtútù tó mú mi nínú yàrá mi. Ojú òtútù Amẹ́ríkà. Ẹ máa ń lo AC ni. Bẹ́ẹ̀ ni bàbá mi. Mo ní old school AC kan wọ́n nìyẹn. Ti 1972. AC ẹ ò lè kan tó tọ̀dọ̀ mi láyé. Sá? AC ẹ ò lè kan tó tọ̀dọ̀ mi. Bàbá mi AC ṣe eré gan-an. High sense. Essence ló wà pálọ̀ mi ọba mi tí mo ṣe rà gan ní December 450,000. Ló wà pálọ̀ mi. Last year December mo rà fún shop mi ni o. Tí bá ti rí shop mi máa gbé lọ síbẹ̀. Ọba gbogbo kan tí mo fẹ́ kó sí shop yẹn ti rẹ́dí o kí n kàn gba shop ló kù o. Ẹ lọ gbà náà. Má gbà mo dúró de space. Apàsun ọ̀sà. Is it inverter? Yes na. It's normal AC. I didn't buy the inverter. Èmi ń lo inverter dẹ̀ méjì. But mi inverter yẹn tó bá tó stage kan kò ní tutù dáadáa mọ́. Ilé máa ń kan gbogbo. Òun ni Miamo lò shop ẹ̀. Ó tó stage kan kò tutù dáadáa mọ́. Torí pé ó gbé kíní That's why I don't like those inverter ACs. torí pé ó gbé kíní ẹ̀ tí ó rùn ni. Tí ò bá tutù kó lọ fíìlì gáàsì ẹ̀. Torí Miamo gan mi ṣe kí n ra inverter yẹn because ìgbà tó ṣe àìrà ó tutù díẹ̀díẹ̀ ó tó stage kan kò ṣe mọ́. I know I can get inverter with that price. I know, yeah. For iSense, you have to get all those stuff separately. It's just the indoor unit and the outdoor units they will give you for that price. Tí bá sọ fún ẹ̀ sì wípé mo ti repent nǹkan. Bí mi ò ta tẹ́tẹ́ mọ́ láti 90. Ọba ọ̀tọ̀ ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ sọ tó tún máa parọ́. Sọ́ra fáyé. Wọ́n gbọ́dọ̀ tún dọ̀la tí wọ́n dẹ̀ sọ fún wa pé ẹ ṣe bẹ̀rẹ̀ ní ìdajì àárọ̀ àná. Àwọn náà láti máa sọ pé òkè. Àwọn tó kàn Àwọn náà láti máa sọ pé òkè ọba mi. Àwọn tó ń follow step mi nìkan là ní wọ́n ṣe. But me, I know people might follow step in. Olùgbàdì ayé nìyẹn. Èmi ò dúró sókè. No, I get what you say, but I understand every of your words. Èmi máa ń sáré kiri ni. Mo lè dúró síbi ilé ní kí n sọ pé mi ò dúró síbi máa kú tó. Mo ti wà ń bì mí. Mo lè sọ pé mo ń ṣe kíní kan lé ní kó dọ̀la kí n sọ pé mi ò ṣe ni. Ìgbà tí àáfàá forí kó padà sún sẹ́yìn. Ó ṣe kéré mi ọba mi. Ok, o jẹ́wọ́ fún ẹ ní DM àbí?
rárá o bẹ ṣe sọ ní nǹkan tẹ̀yìn sọ mò ń tẹ̀lé. bá lọ ra wọlé má ṣe àwọn holy center ló má ń ṣe darí. o má ṣe òun lògùn má mọ̀. ọmọ tútù ìpọ̀ wa kò easy má bọ̀ lọ́dọ̀ mi nà. àdágbé àdáfà. ohun yẹn kẹ́dá máa gbé yín nà. yóò bá ohun yẹn ẹwẹ́ nìkan wọ́ mára tipátipá nù ẹ̀ ní má select. ewu máa ń jẹ tẹ́tẹ́ ló bá tó fi jó ijó yìí. wọn mi wà ń gbádùn. kò sáyè lókè. kò sáyè lókè kò sáyè ní sàrẹ̀ àánú ìdìbò tó dúró sí. light down light ó bá mi o. iná tó yẹ kẹ́ ẹ̀ tán ẹ̀ tán. àánú ẹ̀ bá ń sọ. ó bá mi ṣe ìrẹ́jà àti bá mi tán náà mi ẹ̀ ni. pẹ̀lú ìgbà tó gbọ́ tá a lè tà. sá kò sígbà tẹ́ gbé wá tá ò lè tàn. bàbá mi gbà tí mo fẹ́ gbọ́ other time ẹ̀ ní time ti lọ gbé gbogbo ẹ̀ ló ní ìgbà àkàkókò. ìjọ ibẹ̀ yẹn kọ́ sọ pé mo ti ṣáyó ẹgbẹ́ bàbá ò lè yẹn ṣe ṣáyó I don't understand. ṣáyé. ọba mi mo kàn yín ìjọ ara mi báyìí mo ṣe rí yín yẹn mo lè gbádùn orin mo lè ra wà ń bíbá ọlọ́ọ̀ ọba mi. ó ṣe kó rí ní ẹja yé lọ sí. ókè ọba mi. siblings náà fẹ́ wá ẹ̀yìn ni. ẹ má dà wọn lò ẹ má dà wọn lò ẹ ṣe jàre èmi wà ń bí. ó yé wa. ọlọ́run sọ ayaba nọ́mbà 2 àmọ́ àgbàlagbà. àwọn nǹkan tí mi ní ṣe kí tó kúrò láyé pọ̀ mi ò lè wẹ̀ ní sómi kúrò láyé àfi tó bá yẹ pé tọ̀dọ̀ bámi kí ló dé. àfi tó bá yẹ pé personal one tọ̀dọ̀ rẹ̀. Okay. bámi kí lè tún ní ṣe. mi ò lè láàbò ní. bámi àwọn pùnánítì kan máa ń wà tẹ́ pé wọ́n máa ń kí bóbó ni. kò sí nǹkan tó lè bá báyìí wà lábí bá. kò sí bó wà ṣe lábí lè bá kí tí ọba ṣe ẹ ti jẹ tóńzó súyàrí tóńzó. kò sí bó ṣe lè kí tó Tóńzó. bó ṣe lè fáyìn tó mi lè gbé ẹnu mi sórí òkè. àwọn tó sùn yẹn tẹ bá kọ́ fi sẹ́nu báyìí ó máa kọ́ fọ́ sí lẹ́nu bí ọ̀rá ẹ máa kọ́ máa fọ́ sí yàn lẹ́nu bí ọ̀rá yẹn. wúwà níbo lẹ ti sọ ọmọ ìta. ọmọ ní mo ti sọmọ ẹ ọmọ mi ṣòdì bíbá náà ni mi kò rí junction gbà ni. mi kò rí junction gbà ni ọba mi. àwọn tó zò yẹn bá tẹ ọba kan fẹ́ lọ ra sí ọkọ máa ní kí mọ́làgé tó zó sí wọn lẹ́nu báyìí. àwọn tó zò yẹn máa ń ní ọ̀rá láàárín ó máa ń dàbí kí ẹran ó máa ń fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sẹ́nu ni bẹ́ẹ̀ ni pùnánítì máa rí tí wọ́n bá gbẹ́nu sí. wọ́n gbẹ́nu sí níbi àtẹnu. wọ́n lọ jẹ́ ètò ní fine smell. báwo òtútù ipò. ọba mo dẹ̀ fẹ́ rọ́kọ lẹ́nu ẹ̀yin ilẹ̀ ìyá kí gbàdá rọ́kọ ọba mo ń rò lọ́kàn mi pé ẹ̀yin ilẹ̀ fẹ́ kí n má rí mo ń rò lọ́kàn mi. ẹ fẹ́ fìyà jẹ mí sódà máa lè padà rò pé òwò jẹ́ ló padà lọ fọ́ bá mi jọ. wọ́n ní ó yẹ kó ti wọ́ díẹ̀ mẹ́wàá. máa yẹn wá o mi ìṣọ́gun máa yẹn mọ̀ wọ́n ṣe fọ́lú yàn kò fọ́lú mi gan. ìjàmbá wa ti fẹ́.
Listen, on this, Ayaba number two. Ayaba number two. Gata Marioba. My body is not connecting. My spirit is not connecting with Oba. Thank you, about feeling. It's not connecting. I didn't mean I'm connected to Oba and I would have lost my since. Connection is not coming.